ọlágbára o ọ̀rọ̀ bọ̀ rẹ̀ bọ̀ ọ̀wí eégún aláré Mufti Iwo ẹ gbà mí mo rò pé a ní gómìnà sọ̀sùn gómìnà Adeleke president Tinubu ẹ ń wò wá ràn ni ẹ máa ń wò wá ràn lórí ọ̀rọ̀ Mufti Iwo Mufti Iwo mà ti fọgbọ́n gbé Sharia wọlé torí mi ìmàmẹ́ni tó fi Mufti Iwo jẹ security ilẹ̀ Yorùbá lọ́mọ ẹ̀gbìnra Mufti Kogi state ló ti wá ẹ̀gbìnra díẹ̀ òun ṣe kàbà òòtàn mọ́ okun rárá àwọn òkéné lẹ́jọ́ nídìí ìpọ̀ Mufti àwọn òkéné lẹ́tàn mọ́ jọ kí ló wá fà á kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ Mufti olóòjẹ security ta ló sign paper fún ẹ ẹ̀yin DSS ẹ̀yin FCC ó dàbí ìpamọ́ nídìí yín lórí ọ̀rọ̀ Mufti Iwo bóyá ó láwọn tó ń gbé owó fún Mufti Iwo pé kó fi balẹ̀ kóòtù òjíire jẹ́ ká lè mọ̀ ẹ̀yin FCC ẹ̀yin DSS ẹjọ́ iṣẹ́ yìí náà ni ẹ bá wa bí Mufti Iwo ẹni tó fún ní pépà tó fi kó security jọ nílẹ̀ Yorùbá ó ṣe lọ sí Kogi ní ìlú bàbá títí ẹ ó ṣe lọ sí Kogi àbó ti gbàgbé ibi tẹ́tí rìn wá tẹ́tí wá dúró sí wo òkè nílẹ̀ tí wá Mufti ó ṣe lọ sí Kogi kó lọ gbé lọ yẹn kó lọ jẹ security lé wọn lórí ń bẹ ọlọ́pàá kẹ́nẹ ilẹ̀ Yorùbá Ìwó ṣé ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ nìkan àbí òun sọ̀rọ̀ lọ Ọ̀ṣun a ní gbà fún ẹ a ní ever gbà fún ẹ Mufti irọ́ ló pa gbogbo ọgbọ́n tẹ̀dá lákàyè yìí ṣe sọ dànù náà ìlú wo ni Muslim ń tẹ̀dó tí ó lálùbáríkà ìlú wo ló jẹ́ ìlú Muslim tó jẹ́ pé Muslim ló tẹ ìlú yìí dó àlùbáríkà àlàáfíà ayọ̀ ìdùnnú ire àlàáfíà wà ńbẹ̀ kò sí Mufti ẹ̀ẹ́dẹ̀ lè fọ́ọ̀sì ẹ̀sìn lé wa lórí kò possible kò ṣeé ṣe ibi òun ṣẹlẹ̀ lárúbáwá àdẹ̀sọ èdè lárúbáwá àti kò tẹ̀ sí nǹkan kan tá a fi jọra wa ìṣe o àṣà ní gbogbo ẹ̀ àjọra wa tó bá ń tàn yín pé Odùduwà wá láti ilẹ̀ lárúbáwá kí l'Odùduwà fi jọ àwọn tó wà nílẹ̀ lárúbáwá ṣèbí Odùduwà bímọ ọmọ Odùduwà mélòó ló jọ àwọn ará lárúbáwá kẹwà kó sí wọn síta kẹjẹ kí n gbọ́ agboolé Odùduwà wo ló wà nílẹ̀ lárúbáwá tán sọ fún yín pé ibi tán ti bí bàbá Odùduwà ní àbúrò pé dìdìrín ni wá ní Mufti ha nígbà yẹn fún ẹ kò dẹ̀ ní jọ kò dẹ̀ ní ẹ̀rà jọ bàbá ṣe sọ kò ní jọ kò ní ẹ̀rà jọ òfin orí burúkú tó sọ pé o fẹ́ gbé wá yẹn security ó lọ fi ṣe security fáwọn bandits kó lọ sí gbogbo àwọn ìlú táwọn bandits ti ń jà tán ti ń gbá àwọn èèyàn lọ ní ṣọ́ọ̀ṣì ní mọ́ṣáláṣí ní gbogbo ẹ̀ kó lọ ṣe security fún wọn bẹ́ẹ̀ ó wá ló ń bọ̀ wá ṣe security ilẹ̀ Yorùbá dìdìrín ló pè wá ni afọ́fúngbẹ́mu ló pè wá ni ṣé ilẹ̀ kóòtù òjíire jọ ilẹ̀ tó jẹ́ wípé aláwù náà fi tẹ̀dó ni ṣé wọ́n fi aláwù tẹ̀wádó ọ̀dẹ̀ dídẹ̀rẹ̀ amukun mẹ́kọ́ ò ní làákàyè rárá káti ẹ̀ gbà pé ìwọ lọ́ba ìlú Ìwó torí àtiwọ́ o àti kábíyèsí yín o yàtọ̀ síra yín bóyá ìwọ ló ń control kábíyèsí yín ni o bóyá kábíyèsí yín gan ló ń control ẹni o kò sí kankan tó kò yé wa kò lè jẹ́ ká máa pe kábíyèsí yín
ṣùgbọ́n àwọn tá lè pè àwọn ìjọba tá lè pè lélẹ́yìí kan bá wa dá sí wọ́n sì tún ní láti invite ẹlẹ́ẹ̀kan nǹkan tó fà á security tó fẹ́ ṣe ókè torí Ìgbòho ṣá ti dé àbí torí Ìgbòho ṣá ti dé ayé yín dẹ̀ máa ròbò skẹ́ṣì níṣẹ́ Awala nílẹ̀ yìí àlejò lẹ́jẹ̀ ẹ wá rẹ́ǹtì ilẹ̀ ni bó pẹ́ bóyá dẹ̀ ní àlejò máa padà síbi tó ti wá. Ẹlẹ́sìn àlàáfíà tó bá ń tàn yín pé ẹlẹ́sìn àlàáfíà irọ́ ni torí nínú béèyàn bíi 100 ń ṣe ẹ̀sìn yín àwọn tó ní ẹ̀sìn àlàáfíà nínú ẹ̀sìn yín òpó 20 ẹ̀yin yòókù jàgídíjàgan tọ́ọ̀gì gbogbo nǹkan tẹ́ fi gbogbo ọjọ́ ayé yín ṣe nìyẹn àdẹ̀ nílẹ̀ bá yín tèkẹ́ mọ́. Kò séèyàn kankan tó gbé security lé lọ́wọ́ ó ṣe security ó ṣe sáyé ara ẹni ò Mufti ó ṣe security ó ṣe sáyé ara ẹni ò ìwọ kò sí wàre kankan lọ́wọ́ ẹ̀. Mo rántí àbí iṣẹ́ ìwọ kọ́ ló káwọn ọmọ kéékèèké síta tó ń kọ́ wọn bọ́n ṣe yìnbọn torí ọ̀rọ̀ Sharia ó tún wá fẹ́ fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí ó fẹ́ fi gba ọ̀nà ó fẹ́ fi gbé security wọlé torí pé ó fẹ́ gbé Sharia wọlé sílẹ̀ Yorùbá ó ti ya wèrè Mufti ó ti ṣí èrè gan àbúrò pé gbogbo nǹkan tó ń ṣe láàmọ̀ àmọ́ gbogbo nǹkan tó ń ṣe ṣó mọ̀ pé bẹ́ẹ̀ ló ṣe lọ bá Gumi ṣe meeting nìbàdàn ó mọ̀ pé ìgbà yẹn ló ṣẹ̀ wá kó bọ̀ lọ́wọ́ àwọn ọmọ ó mọ̀ pé ẹkún wọn pọ̀ lórí Muslim ní Iran ló ṣì ń sun tẹ́lẹ̀ Ọlọ́run má jẹ́ kó padà filẹ̀ Yorùbá pàtàn tó bá ti sọ pé ó fẹ́ wá máa ní wá lára lórí ilẹ̀ wa ni tó bá ti sọ wípé ó fẹ́ máa ní wá lára lórí ilẹ̀ wa Mufti Ọlọ́run á bá wa ní ẹ lára ni Olódùmarè àwọn tó tẹ ilẹ̀ kóòtù òjìrè èdò wọn á bá wa ní ẹ lára ni kó gbogbo ọgbọ́n tó rò pé níyẹn kó dá padà síbi tó ti wá àwa ò gọ̀ rárá àdẹ̀ nígbà ọ̀dẹ̀ burúkú ìwọ tó bá nídìí ogun stroke ogun diabetes ogun BP ìwọ kàn ṣáà message mi fibroid ogun ulcer nǹkan tó bá ṣàmọ̀ pé ó ń ṣe nínú ara heart kidney ẹ ṣáà message mi ọ̀tọ̀ nídìí babaláwo tó wà òkè tó strong ẹ message mi. bọ̀bọ̀ ẹ̀rí ẹ̀dẹ̀ pa mí ẹ jọ̀ọ́ ibo ni bọ̀bọ̀ ẹranko rádaràda tó ń sọ̀rọ̀ ibo ló ti wá ṣọ̀rọ̀ ọlọ́gbọ́n ló sọ ṣé o kúrò nínú ìlú tó ń gbérí ṣá mi ìgbàgbọ́ pé o kúrò nínú ìlú tó ń gbérí torí tó bá kúrò nínú ìlú tó ń gbérí nǹkan tó sọ lórí olóyè Sunday Igboho yẹn ò ní sọ ó ti join àwọn muslim ticket àwọn muslim kú oríire kò sí nǹkan tó ń pè ní Yorùbá nation mọ́ orí ẹ ti dàrú ó lọ́pọlọ o ǹjẹ́ wo tiẹ̀ mọ̀ túmọ̀ nǹkan tá à ń sọ pé a fẹ́ gba òmìnira ǹjẹ́ ìwọ mọ̀ ìtumọ̀ òmìnira ṣá ǹjẹ́ o mọ̀ òmìnira pé ká kúrò lóko ẹrú ṣé torí àwọn oníṣẹ̀ṣe náà ṣe fẹ́ gba òmìnira ni mo rí pé wọ́n ti kó ọpọlọ ẹ wọ́n ti kó mọ́ tírà wọ́n ti fi hàn tún fún ẹ Ọlọ́run mo f'Olódùmarè búra torí tó bá mọ ìtumọ̀ òmìnira ni mo gbàgbọ́ pé gbogbo nǹkan tó ń sọ yẹn kò ní jáde lẹ́nu ẹ̀ rárá kọ́kọ́ mú yẹn dání ná a ní ká lè ná owó tiwa lọ́tọ̀ ká ní àwọn ilé iṣẹ́ tiwa lọ́tọ̀ kílẹ̀ ìwà dá dúró ká dá dúró kéde wa kó ṣọ̀kan kí òun wá ṣe ọ̀kan ó bọ́ síta ní olóyè Sunday Igboho ti da APC ó ti gba muslim ticket àti àwọn ọmọ Yorùbá náà tẹ́ ń sọ̀rọ̀ nípa olóyè Sunday Igboho tẹ́ ń sọ fún wa wípé ṣe ni olóyè Sunday Igboho ó wo Yorùbá nation ṣubú ó lọ da APC ta ló dalẹ̀ olóyè Sunday Igboho nínú àwa ṣé olóyè Sunday Igboho ló dalẹ̀ wa ni àbáwa la dalẹ̀ olóyè Sunday Igboho ìbéèrè ni mo béèrè o ẹ̀yin ọmọ kóòtù òjíire gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo lórí Facebook ta ló dalẹ̀ ara wa nínú àwa méjèèjì àwa la dalẹ̀ olóyè Sunday Igboho kò sí pé kíní torí ọjọ́ kíní àná tí Sunday Igboho tó jáde wípé a fẹ́ gba Yorùbá nation
inú gbogbo àwọn èèyàn dùn, kò sí ìlú tó dé gbogbo ìró wọn rọ̀gbà yíká ni. Àbí mo parọ́? Ìgbà tó ń táwọn gọ́ọ̀mẹ̀ntì lọ sí ilé Sunday Igboho, kì í máa ṣe Tinubu ló wà lórí oyè ńgbà yẹn. Àbí ṣé Tinubu ló wà lórí oyè ńgbà yẹn? Ìgbà tó lọ sí ilé Sunday Igboho tán rí bí gbogbo ìlú ṣe ń mì tìtì lórí ọ̀rọ̀ Sunday Igboho, tán lọ bẹ̀ tán lọ pààyàn, tán arrest Sunday Igboho. Ẹ̀yin ọmọ Yorùbá mélòó lẹ jáde tẹ wá protest? Ọjọ́ mélòó lẹ fi protest èèyàn tó fi ẹ̀mí ẹ̀ sílẹ̀ fún wa? Tẹ́ bá ti ń ṣe gbogbo nǹkan tẹ́lẹ̀ bá ń ṣe láyé yìí, ẹ jẹ́ ká máa rántí ọ̀la o. Number 1. Ẹ̀yin ọmọ Yorùbá mélòó lẹ bọ́ síta tẹ wá protest? Ọjọ́ mélòó lẹ fi protest pé kán fi olóyè Sunday Igboho sílẹ̀? Ẹ wá dúró gbogbo ilé ẹ̀ tán bàjẹ́ lóríṣiríṣi. Ẹ wo ìyà tí máa yẹn jẹ. Ṣé Tinubu ló wà lórí oyè? Nígbà tán arrest olóyè Sunday Igboho, kẹ́lẹ̀ mọ̀ pé àwa la dalẹ̀, kò dalẹ̀ tiwa. Kíyẹn lọ bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, ìgbà tó ń rìlíìsì Sunday Igboho, àwọn wo ló jẹ́ kó rìlíìsì Sunday Igboho? Àwọn gọ́ọ̀mẹ̀ntì wa ò dá lóòótọ́, àwọn olórí wa ò dá, a sọ pé wọ́n dá. Ṣùgbọ́n tí àwọn olórí wa ò bá fọwọ́ sí, wọn lè ever rìlíìsì Sunday Igboho láyé. Àbí? Ìyẹn tún lọ bẹ́ẹ̀. Wọ́n rìlíìsì Sunday Igboho tán, kò lè wọ̀lú. Wọ́n tún ti ń ka oríṣiríṣi ẹ̀sùn sí lẹ́sẹ̀ torí àwọn Haúsá tán arrest Sunday Igboho, àwọn Fúlàní wọn ò fẹ́ kán rìlíìsì ẹ̀. Ojú ẹsẹ̀ wọ́n tún ti ń ka oríṣiríṣi ẹ̀sùn fún. Àbí? Ṣé ló wà ń bẹ̀? Ìgbà táwọn Haúsá tún kúrò ń bẹ̀ tán, ọmọ Yorùbá wọlé síbẹ̀, Tinubu débẹ̀, àbí Tinubu débẹ̀. Ó fún olóyè Sunday Igboho ní freedom. Àbí? Ṣé rò pé tí Tinubu ò bá fún olóyè Sunday Igboho ní freedom, ṣé Sunday Igboho ṣé ó lè ṣàdédé wọ ìlú kó sọ pé òun fẹ́ join APC débi tá tún sọ pé wọ́n tún fi jẹ olórí nǹkan kan? Ẹ jẹ́ ká máa nǹkan tẹ̀dá bá ti ń ṣe láyé, ẹ jẹ́ ká máa rò lọ síwájú lọ sẹ́yìn. Ẹ má yẹ kí n gbàgbé ìwọ tó bá ní ìdòògùn diabetes, oògùn ulcer, hepatitis B, hepatitis C, nǹkan tó bá ṣàtúnṣe ní inú ara organs ni, kàn message mi. Ọ̀pọ̀ pé bóyá o ní ìdí babaláwo tó wà òkè, message mi jẹ́ kí n mọ̀. Ẹ jọ̀ọ́, ṣé tí ìgbà tó wá padà dé àkọ́kọ́ náà Sunday Igboho ó ti àwọn politician ló ṣiṣẹ́ fún tẹ́lẹ̀, àwọn ọmọ ládọjà ni. Ó kàn ń wò pé báwo èèyàn ṣe ń jẹ̀yà, ara òun ò gbà. Nǹkan tí Sunday Igboho rí ń bẹ̀ tó fi fẹ́ gba Yorùbá nation nìyẹn. Sunday Igboho ò gba Yorùbá nation pé bóyá òun fẹ́ jẹ president Yorùbá nation. Kò gba Yorùbá nation pé bóyá òun fẹ́ jẹ ọba kan ní Yorùbá nation. Ó fẹ́ mú àwọn èèyàn ẹ̀ kúrò nínú ìyà, nínú òṣì ni. Ẹ̀yin ọmọ Yorùbá inú ẹ̀yin kan náà lẹ́dẹ̀ tún ń já wálẹ̀. Àbí iṣẹ́ yìí kọ́ lẹ́ ń já wálẹ̀. Ìgbà tó dẹ̀ ti wá rí bó ṣe rí, kò ní fẹ́ fojú olóore gúngi. Èèyàn tó níyàwó tó lọ́mọ, tó ní business, tó ń freeze gbogbo àkáǹtì ẹ̀, ṣó rọrùn ni? For how many years? Tó bá jẹ́ yín kọ́, báwo lẹ tó bá jẹ́ yín kọ́, ẹ̀yin gan ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ yẹn, ẹ jẹ́ ká fi ro ara wa wò. Kó tó ìwà máa sọ pé ìwọ ọmọ àlè rádaràda rédèrèdè tó ń sọ̀rọ̀ nípa Muslim ticket. Àǹfààní wo ni Muslim ṣe? Ẹ̀yin tó jẹ́ wípé ẹ̀sìn mùjẹ̀mùjẹ̀, ẹ̀sìn rádaràda, ẹ̀sìn rédèrèdè, ẹ̀sìn tí ò ṣe fi tọrọ ẹ̀sìn. Àwọn kan wà nínú yín tó jẹ́ pé wọ́n ní làákàyè o, tó jẹ́yàn dáadáa, but àwọn ẹranko ló pọ̀ jù online nínú ẹ̀yin Muslim. Ọmọ àtirọ́ ní orí yín ò pé rárá. Tó bá ṣe sáìdì Ọ̀yọ́ ló ti wá, máa wò pé bóyá ó ṣeéṣe kan kó yín pọ̀ mára àwọn nú pé ọ̀tápà àbí nǹkan kan ni.
náà ṣe mistake yín papọ̀. Tó bá jẹ́ side ibẹ̀ ló ti wá, tó bá wá dé wá jẹ́ side Ìlọrin náà ni màá mọ̀ pé ọmú màálù ló mú dàgbà. Torí èèyàn ò lè mọ mú obìnrin gidi kó máa sọ gbogbo nǹkan tó ń sọ jáde lẹ́nu kó máa jáde lẹ́nu ẹ̀. Ọ̀dẹ̀ burúkú. Ẹ wo ibi tá a bá dé, èmi support bàbá. Anything nǹkan tí bàbá bá ti ṣe ẹ jẹ́ kó tẹ́ wa lọ́rùn. Ó tẹ́ tèmi lọ́rùn. Torí ẹni ẹlẹ́ni ti try, ó ní family ti tiẹ̀. Anything nǹkan tán bá ti ṣe ẹ jẹ́ kó tẹ́ wa lọ́rùn. Ó ti gbìyànjú fún wa. Táyé pé bó àwọn ṣe gbé làwa ṣe gbé ni kò ní jábọ́. Àwọn kan dẹ̀ gbé o, àwọn kan gbé normal. Ṣùgbọ́n àwọn tó ń jábọ́ ló pọ̀ ju àwọn tó gbé lọ. Èmi ó tèmi lọ́rùn o, ẹ jẹ́ tó bá fẹ́ ṣe APC ẹ jẹ́ kó ṣe APC. Ẹ fẹ́ni ẹlẹ́ni ilẹ̀.